omi jẹ́ ojú wa ọ̀gbẹ́ o ikú abiyamọ ò ṣe gbàgbé ẹni bá máa gbé kó bá wa dárò Mojo Iyinọlá lọ kò dágbére ojú ń rọ̀ wá Aládùkẹ́ a ò fẹ́ kó lọ ó di ìgbére ó dárìnà kó màmá rere ẹ pé kí n gbọ́ ò abiyamọ ikú dóró ṣe kà fábíamọ ó di bẹ́ẹ̀ ni bá ń jọ ni o abiyamọ béèyàn bá ń jọyàn abiyamọ ikú pabiri ìyàbírí lọ láyé ikú pabiyamọ kò jẹ́ ó dágbére o Mojo Iyinọlá títí la ó máa ṣèrántí rẹ̀ àgbẹ̀ tí lọ kò dárọ́ mọ́ o àlùkò tí lọ́kọ̀ kò sùn mọ́ lékèlékè lọ ayé ò kẹ́ fún Mojo Iyinọlá o ìyá mi Àdùkẹ́ bó o bá dọ̀rùn oṣoorun re ọmọ ẹlẹ́rìn ìmọ̀sà ọmọ abẹ́wẹ́ ìládọ́gba Àdùkẹ́ ọmọ Fáṣọrọ̀ ó ti lọ láàrin wa kò dágbére fẹ́ni kankan erin wo nígbó igbó kan gógó àjànàkú pàyìndà gbọ́n gbogbo ìjù ló mì tìtì Comfort Àdùkẹ́ aya Ìbítóyè ìgbésẹ̀ ẹ̀kọ́ oníga ó bá dá onínúure ti lọ màmá ti jábọ̀ fẹ́lẹ́dùmarè ọba lọ́jọ́ kejì oṣù kínní ọdún 2021 ló káyé pódìgbà ó ṣe mo lọ́gbọ́n mo nímọ̀ nílé ayé asán ni gbogbo ẹ̀dẹ́lẹ̀ ẹ̀kọ́ ẹ̀yìn èèyàn mi ẹ̀rí kò sẹ́ni tí ò ní kú láyé kò sẹ́ni tí ò ní rọ̀rùn alákejì kò sẹ́ni oko bàbá rẹ̀ onídìí ìgboro mo ní níbo lọ́dẹ lọ tí ò wí fapó níbo làdán lọ tí ò wí fún òbẹ̀ ojàre níbo ni Mojo Iyinọlá lọ tí ò wí fáwọn ọmọ màmá Fẹ́mi ti lọ ìyá Tèmítọ́pẹ́ ti lọ o màmá Títí Lọ́pẹ́ ti fọmọ sáyè lọ màmá Ọpẹ́yẹmí màmá Ọlábísí ti gbéṣẹ̀ ẹ̀kọ́ oníga ó bá dá onínúure ti lọ gbogbo ọmọ tó bí pátá olóríire ni wọ́n ṣe èyí tí ò bá rọ̀pọ̀ àsìmọ́ kọ́lé ńláńlá gbogbo wọn ni wọ́n ṣe lédè lẹ́yìn rẹ̀ Àdùkẹ́ o ọ̀run dẹ̀ẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kó o dẹ́lẹ̀ fèèyàn re gbogbo ẹbí ní ṣe lédè lẹ́yìn rẹ̀ bó o bá dọ̀run oṣù ọ̀run re ọmọ ẹgbẹ́ jọ bí ó di gbére ọmọ Ìṣọ̀lá ó tún dojú àlá rẹ̀ tèrètè ọmọ ẹlẹ́rìn mọ̀sá ọmọ abẹ́wẹ́ ìládọ́gba nílé àwọn bàbá tẹ̀yìn ọmọ ará àdí àyò ará abẹ́ omi sí Àdùkẹ́ o ìdí àyè omi dọjà lẹ́rìn omi sí mi di ilé mọ̀já àṣọ ọmọ ẹlẹ́sìn re wọ́n pẹ́ lẹ́sìn odò ogun làgbà oyè lẹ́rìn ẹ̀yin lọ́mọ wágun ẹ̀rìn mo jẹ́ wọ́n ní àmọ̀ wẹ̀rìn ìlógun mọ́ wọ́n ní tá ò bá wẹ̀rìn ìlógun wọn alápò dẹ wọn alọ́kà bàbá wọn ní bàtà pèrèdé wọn ní àtọ́jú àtàrẹ tí wọ́n fi jí wọn lójú oorun nínú ilé àwọn bàbá tó bí yín lọ́mọ gangan ìjà ẹ̀rìn ó sàn o ẹni ẹ̀rìn mọ̀jẹ́ bá tọ́ ọlọ́fà tí ò bá kó àsìmọ́ wọ́wé lọ lórí bí ìkíni ọmọ àbùtúrọ́gùn ọmọ àmọ́rìn ìjọlẹ́jọ́ lọ ọmọ ẹgbẹ́jọ bí o ọmọ ẹlẹ́rìn àjọfàgìrì wọ̀dọ̀ nínú ilé àwọn bàbá tẹ̀yìn ni ó di ilé àwọn yeye tó bí ọlọ́mọ ọmọ Àlàkẹ́ o ọmọ àbùtẹ́ni nìyí ọmọ onífẹ̀ẹ́ tó bó nífẹ̀ẹ́ tán a kì í dúró o a kì í dúró kí wọ́n nílé yín bẹ́ẹ̀ la ò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òye kò ga kò bẹ̀ẹ̀ lá kí wọ́n nífẹ̀ẹ́ òǹdáyé báàsì kí wọ́n nílé yín ẹ̀bọ ni wọ́n fi ní ṣe nílé àwọn yèyé tó bí yín lọ́mọ ni. ara èmi tí kò bá nífẹ̀ẹ́ mo là á kún tó rọ́bà lónìí ṣẹ́ṣẹ́ fún. àwọn ọmọ ìyá rẹ pàtàkì ṣe lédè lẹ́yìn rẹ wọ́n ní ikú òjá àgbádùn ọmọ ìyá wa. ìyá mi Deborah wúrà ọlá kéré ó láládùúkẹ́ ti fi kú sàgbà mi ó ní bó o bá dọ̀rùn oṣù ọ̀run re. àjùmọ̀ mú mi yà mí Mojo Iyinọlá Àdùkẹ́ ọmọ iye mi rọ̀ mí ó di gbére ó dà nínú kó wà lódòdó àlá bẹ́ẹ̀ sáti ẹ̀rí ó di gbére ó dópa aláwọ̀ àgùnmọ̀dájọ́ mọ́sùnmọ́sùn Àdùkẹ́ Mojo Iyinọlá o Comfort Àdùkẹ́ ó ní kí n mọ́sùn ó sùnrun àbúrò mi ní kí n mọ́sùn ó sùn fanfanfan ìyá Àyọ̀ká ó ní kí n mọ́sùn ó sùn lọ ìyá Àyìnlá ọmọ iye mi rọ̀rùn ó dàrin náà kó wà lóṣooṣù àlá bẹ́ẹ̀ láti ẹ̀rí ojú péré ó dòkó aláwọ̀ tó o bá sún o tètè kí Mojo Iyinọlá o Comfort Àdùkẹ́ kó o mọ́ gbàgbé àwọn ọmọ Daniel Ìṣọ̀lá ó gbọmọ rẹ̀ lọ́wọ́ mi ẹgbẹ́jọ bí Àlàkẹ́ ó gbọmọ ẹ̀ lọ́wọ́ mi ó ní bí n bá ti lè ṣe kí n máa ṣe Mojo Iyinọlá Àdùkẹ́ ṣẹ́ẹ̀ṣá ti ẹ̀rí ó ti gbére odò pa aláwọ̀
Àdùkẹ́ ọmọ ẹlẹ́rìn mọ́sà, Àdùkẹ́ ará àdí àyó, gbogbo èèyàn lára bí omi sí. Ìdí àyó lọ́jà lẹ́rìn o, omi sì mídìílé mògé aṣọ ọmọ ẹlẹ́sìire. Ẹlẹ́sìire yóò jọ̀dọ́gbọ́n ọdọ́gbọ́n lágbo oyè lẹ́rìn. Wọ́gun mọ́wẹ̀rìn lógun. Ìgẹ̀rìn ò tí ẹ sín o. Ẹni ẹ̀rìn mòjé bá ta lọ́fà tí òkú kó máa wọ́wé lórí lọ bí igi ni. Ó jọjà lẹ́rìn omi sì mídìílé mògé aṣọ. Ẹ̀wọ̀n àrèé wòran lólúgbó ká. Ẹ̀wọ̀n àrèé wòran lólúgbó ká. Ẹ̀kúlé tẹ́lẹ̀ ló wà. Ẹ̀wọ̀n àrèé wòran lólúgbó ká. Màmá wa Adékẹ́mi Onítì wípé kòkòrò jẹ́ àgbàdo òbí tó gbogbogbò ipò jẹ́ àgbàdo ọmọ ìyá wa. Ó jẹ́ ẹni rere, ó jẹ́ ẹni bí ọkàn Ọlọ́run, onígbàgbọ́ àtàtà ni màmá fẹ́ràn gbogbo ènìyàn, ó fẹ́ràn ẹ̀gbọ́n, ó sì fẹ́ràn àwọn àbúrò. Pàápàá màmá nínú ìgbé ayé wọn, àárín ìwà ìkanra kan lọ́wọ́ wọn. Ó fẹ́ràn wa, ó fẹ́ràn àwọn ọmọ wa, gbogbo àwọn ọmọ tá a bí màmá gbà wọ́n mọ́ra bíi pé òun náà ló bí gbogbo wọn. Ọlọ́run sì ṣàánú wa, bá wa tọ́jú wọn, àti àwa náà sì tún gbẹ̀yìn rẹ̀ lónìí. Màmá àǹtí mi, ọmọ ẹlẹ́rìn mọ̀sà, ọmọ ewé ládọ́gba, ẹ̀rìn mòjé, nítorí bàlápàdé, ọmọ akútúrángún, àǹtí mi Àdùkẹ́ sun orí o. Ọ̀kan làwọn ń kọ́ Mr. Ọládìtàn Michael Fáṣọ̀rọ̀ ń ṣe lédè lẹ́yìn rẹ̀. Tribute to my sister, Aunty mi, my mommy, Comfort Mujoyola Ibitoye ní Fáṣọ̀rọ̀. My earliest memory of Aunty mi is when I was a toddler. She was always there for me. The relationship between her and me has always been like that, covering my nakedness, not wanting any confidence for me, always there for me. Above all, she understood me and my plight. Thinking of Sister Mujoyin, one could write 2 or 3 books with several chapters. She is endurance personified and a strong-hearted character and woman. She lost her husband quite early in life when the children were still in secondary and primary schools, and had to bury many of her children. She still persevered. Aunty Mujoyin, however, lived a fulfilled life. She lived to see her children, grandchildren, and great-grandchildren. She enjoyed a robust and decent and peaceful life at her old age, well catered for, and show affection by her children and several cousins. God really blessed her. My consolation is that she accepted our Lord Jesus Christ into her life. I bid you farewell, sister, until we meet at the feet of our Lord Jesus Christ, when we shall part no more. Adéu Ojúbọ̀ṣe. Mrs. Ajibike Ọláoyè pé bó dọ̀rùn oṣoorun re. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé màmá mi, mọ́mí Ìbítóyè, nítorí pé tí mo ti dáyé ìmú ọmọ ni wọ́n mú mi. Ẹ̀gbọ́n bí ìyá ni wọ́n, ààyè rere wọ́n dúró sí fún mi tọmọtọmọ pàápàá. Wọ́n fẹ́ gbogbo àwọn ẹbí wọn. Ọlọ́run dá wọn lẹ́yìn tó nífẹ̀ẹ́ púpọ̀. Mo dúpẹ́ púpọ̀ fún ìgbé ayé wọn. Téèyàn bá tún táyé wá o, téèyàn bá lọ́mọ ìyá, màá pẹ̀lú Ọlọ́run jẹ́ kí n jẹ́ ọmọ ìyá wọn. Torí pé ìyá rere ni wọ́n jẹ́ fún mi. Wọ́n fẹ́ mi tọmọtọmọ. Wọ́n fẹ́ gbogbo wa bákan náà, gbogbo àwọn ẹ̀gbọ́n mi lóbìnrin, ààyè ìyá ni wọ́n dúró sí fún mi. Ẹ̀gbọ́n mi lọ́kùnrin náà ààyè bàbá ló dúró sí fún mi. Ọlọ́run fi ìfẹ́ pa wá pọ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, gbogbo Ọlọ́run sì dá ẹbí wa. Mọ́mí Ìbítóyè wà ní ọmọ ẹlẹ́rìn mọ̀sà, ọmọ eléwé ládọ́gba. Wọ́n tún wá fẹ́ kí wọ́n sí ilé ìyá wọn, ìyá mi Àlàkẹ́, ọmọ àbúrútẹ́ ní onífẹ̀ tó bọ̀ ní tán, ọ̀yẹ̀ dúdú ròdòdó wà sẹ́, orí tó ń dọ̀mọ yúnú oko, ọ̀yẹ̀ dègbèlò, ohun tó mìíràn sọ́wọ́, àìdúró kí wọ́n nífẹ̀ẹ́ ọ̀ní, ohun bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òye o, òòdó kí wọ́n nífẹ̀ẹ́ òun abẹ́rẹ́, àbúrútẹ́ ní onífẹ̀ẹ́ ọmọ ọ̀gàn kankan. Gbogbo ẹbí ń ṣe lédè Àdùkẹ́ ó dọ̀rùn
lẹ́yìn rẹ̀ gbogbo ẹbí akéré wọ́n ní ọ̀run dẹ̀dẹ̀dẹ̀ kó dẹ́lẹ̀ fún màmá wa gbogbo ẹbí ọ̀ní tì wípé bó o bá dọ̀run oṣù ọ̀run re ẹbí Fáṣọ̀rọ̀ ń ṣèdárò lẹ́yìn màmá rere tó káyé kó dìgbà ó ṣe gbogbo ẹbí Ọláoyè ń pé kélédùmarè ó bá wa tẹ́ màmá wa sáfẹ́fẹ́ re Àdùkẹ́ o gbogbo àwọn ọmọ rẹ̀ ń ṣe lédè lẹ́yìn rẹ̀ wọ́n lójú ń ro wa ò fẹ́ kó o lọ Mrs Fúnkẹ́ Ráò ń ṣe lédè lẹ́yìn màmá rere gbogbo àwọn ọmọ rẹ̀ ò ní kú nírèwèrè èwe lágbára Ọlọ́run ọba ibi gíga láàyè gbogbo wọn ó di gbére ó dàrínà kó tún dojú àlà rẹ̀ tèrètè Àdùkẹ́ ò mọ̀ gbọ̀rùn oṣù ọ̀run rẹ̀ títí tá ò tún fi pàdé ó di gbére.